o sì fẹ́ràn aládùúgbò rẹ gẹ́gẹ́ bí ara rẹ. owó ire ṣe èyí ìwọ yóò sì yè. ta ni ẹnì kejì mi? kì í ṣe àwọn jagunjagun yẹn. Késárì ńkọ́? ọkùnrin kan ti Jerúsálẹ́mù lọ sí Jẹ́ríkò ní àkókò kan. ó bá àwọn ọlọ́ṣà pàdé. wọ́n gba aṣọ rẹ̀ wọ́n nà án wọ́n fi sílẹ̀ lọ ní pípa láìpatán. ní kòńgẹ́ àkókò náà ni àlùfáà kan kọjá ní ọ̀nà náà. nígbà tí ó rí ọkùnrin náà ó gba ẹ̀gbẹ́ rẹ̀ kọjá lọ. bákan náà ni ará Léfì kan gba ibẹ̀ kọjá. ó wo ọkùnrin náà ó sì bá tirẹ̀ lọ. ṣùgbọ́n ará Samaria kan tí ń re ìrìn àjò rí ọkùnrin náà ọkàn rẹ̀ sì kún fún àánú fún ọkùnrin náà. ó lọ sọ́dọ̀ ọkùnrin náà ó dà òróró àti wáìnì sí ọgbẹ́ rẹ̀ ó sì di ọgbẹ́ rẹ̀ ó gbé kárí ẹranko tí ó ti kára rẹ̀ ó sì gbé lọ sí ilé ìrò fún ìtọ́jú. ní ọjọ́ kejì ó fún olùtọ́jú ilé ìrò náà ní owó idẹ 2 fún ìtọ́jú ọkùnrin náà. ó wí pé nígbà tí mo bá dé èmi yóò san iye owó tí ó bá kù tí ó ti ná lórí ọkùnrin náà. ta ni nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ló fi ìwà hàn bí aládùúgbò fún ọkùnrin tí ó bọ́ sọ́wọ́ ọlọ́ṣà? ẹni tó ṣàánú fún ni. ẹ̀yin náà ṣe bẹ́ẹ̀ pẹ̀lú. ẹ jẹ́ ká ọmọdé wá sí ọ̀dọ̀ mi ẹ má sì dá wọn lẹ́kun nítorí irú wọn ní ìjọba Ọlọ́run. lóòótọ́ ni mo wí fún yín ẹnikẹ́ni tí kò bá gba ìjọba Ọlọ́run gẹ́gẹ́ bí àwọn ọmọ ọwọ́ kì yóò lè wọ ibẹ̀ bí ó ti wù kí ó rí. ẹnikẹ́ni tí ó bá gba ọmọdé yìí ní orúkọ mi gba èmi pàápàá ẹni tí ó bá sì gbà mí gba ẹni tí ó rán mi nítorí ẹni tí ó kéré jù nínú yín ni ó tóbi jù.